kẹ́ bá wa ṣàlàyé fún àwọn ará ìlú lórí àwọn afurasí ọ̀daràn mẹ́rin tí ẹ̀ ń ṣe tẹ́ ń fojú wọn léde lọ́sàn-án yìí. Lẹ́yìn afurasí mẹ́rin tá a máa ṣàlàyé, nǹkan kan wà tí a ṣe tá a fẹ́ fi tó yín létí. Ọkọ̀ ìjọba Hilux tẹ̀ ń wò lẹ́yìn wa yìí, orí ẹ̀ ni a ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀. Wọ́n jí gbé ní ìlú Àkúrẹ́. Àwọn tó jí gbé yìí wọ́n wá ń gbé lọ sí ọ̀nà Èkìtì, ṣùgbọ́n wọ́n fi tó wa létí ní Àmọ̀tẹ́kùn wípé wọ́n ti jí ọkọ̀ Hilux tìjọba. Lẹ́sẹ̀kẹsẹ̀ a bẹ̀rẹ̀ sí ń wá Hilux yìí. Ìgbà tí a dé Ìkẹrẹ́, a pe àwọn Èkìtì Àmọ̀tẹ́kùn, a jọ fọwọ́ papọ̀ wá, àwa dáàbò ọ̀nà. Mo rò pé torí pa dáàbò ọ̀nà àwọn náà yà sínú igbó. Ìyẹn lọ́jọ́ Friday, Saturday. So ìgbà tó máa di àárọ̀ Sunday, wọ́n rò pé a ti lọ ni wọ́n bá gbé ọkọ̀ yìí padà sí ìgboro. Àwa náà dẹ̀ wà níbi tí a dáàbò wọn sí. Ibẹ̀ yẹn láti dédé rí pé ọkọ̀ yìí ó park, ṣùgbọ́n bí tó ti park, a bá obìnrin kan àtọmọ wẹ́wẹ́ mẹ́ta nínú ẹ̀. Wọ́n ní báwọn ṣe ń bọ̀ ni ọkùnrin kan dúró pé ibo ni wọ́n ń lọ, wọ́n láwọn ń lọ Àdó ní Ẹ̀wọ̀lé. Ṣùgbọ́n nígbà tó ń wo àjọ Àmọ̀tẹ́kùn lọ́ọ̀kan, ó ní ọ paná, ó dúró ní ẹ dúró sínú ọkọ̀ o. Ó bá gbé kẹ́ẹ̀gì ló bá bẹ́ wọ̀gbó. Ó sọ fún wọn pé òun fẹ́ fi kẹ́ẹ̀gì yìí repo ní o, ló bá bẹ́ wọ̀gbó. Ìgbà tí àjọ Àmọ̀tẹ́kùn débẹ̀, a wá gbogbo inú igbó àárín. A wá rí i pé ó fi obìnrin yìí àti àwọn ọmọ wẹ́wẹ́ mẹ́ta, ó fi wọ́n dẹgẹrú síbẹ̀ ká máa fúnra ni. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ni ìwádìí bẹ̀rẹ̀, ká wá rí i pé ọkọ̀ gangan tí à ń wá nìyẹn, ọkọ̀ ń lẹ rí tí a ti gbà padà lọ́wọ́ àwọn adigunjalè. Lórí àwọn afurasí mẹ́rin tí a fojú wọn léde lénìí, Ògúngbèmí Adébáyọ̀ ó fi ẹnu ara ẹ̀ jẹ́wọ́ wípé àwọn darandaran kan ní power line jáde sí Adémẹ́kùn camp ló gba òun síṣẹ́, tí wọ́n dẹ̀ kọ́ òun ní ìmọ̀ bọ́n ṣe ń yìnbọn àti bọ́n ṣe ń wo ọ̀nà. Ìyẹn tí wọ́n bá jí mi gbé tán tí àjọ aláàbò ń bọ̀. Àwọn adelé ọba àti àjọ civil defence àti Àmọ̀tẹ́kùn tó wà nínú igbó Àlàdádá, pàápàá jùlọ tó wà ní Adémẹ́kùn camp, lórí ọkùnrin tí wọ́n pè wá tí Àmọ̀tẹ́kùn lọ síbẹ̀ láti lọ bá fọ̀rọ̀ jómi tó rọ̀. Ó wà níbí báyìí, ó ti jẹ́wọ́ fún wa wípé ó ti tó bí ọdún kan tóun ti ń ṣe iṣẹ́ informant, agbódegbà fún àwọn ajínigbé. Tí àwọn àjọ aláàbò bá dẹ̀ ti ń bọ̀ náà, ẹ̀rọ ìléwọ́ tó fi ń pè wọ́n náà ó ń ṣàlàyé wọ́n ṣe ń lù, wọ́n ṣe kọ́ òun. What's your name? Ṣé gbogbo òyìnbó díẹ̀díẹ̀ sọ pidgin English? Ó lọ school náà, ó sọ fún mi. Ó lè sọ ìbò. Your name? Ògúngbèmí Adébáyọ̀. Jamel, So, when did you start as an informant? I started this year, sir. This year. On which information you give, how much did they give you? The man said he's going to pay us monthly, that's 150,000. Yes, sir. How much is it? So have you been collecting the money monthly? We are How many times has he given to you? We are almost, this is the first, because when he told us, he came to pick 4 of us from Ogbomoso, sir. Huh? He came to pick 4 of us, sir. From where? From Ogbomoso. Okay. So he said we are coming to secure a king. Okay, sir.
So on our way getting there, so we reached the forest and he changed his mind, said we are coming to be a spy there. We are joining hands with the Fulani X-Men to be a spy. So we'll be spying the villagers, the farmers, to give him reply. And Who taught you how to use gun? it's the man, sir. What's his name? His name is Alajido. What kind of gun? No, this other one that has pipe. No, that has pipe like this. Double barrel. No, the one that has one pipe. No. They call this one name. This is single. I don't know, but it's just like all these hunters gunshot. So he told us, and the day we entered the bush at the forest, there's another man that came to come and check on us. We call him Iron Body. He was with his men, almost like 40 cell. 40. Yes, sir. They came to join you. They came and check us. That he want to come and check those guys that he brought. During training. Yes, sir. So the man said if we do anyhow, that we just finish us in the bush. Okay. wọ́n wá sọ fún òun wípé ìdí tó fẹ́ fi kọ́ òun bóun á ṣe mọ̀ fọ́yìn ni pé tó bá dogun kóun náà lè gba ara òun sílẹ̀. Ó ní àwọn mẹ́rin ni, ó ní ṣùgbọ́n gbàrà tí ọwọ́ ṣìkún ìjọba mú òun, 3 nínú wọ́n fi ìlú sílẹ̀ lọ sí agbègbè ìpínlẹ̀ míì. Èkejì, Nasiru Muhammed tó jẹ́ ọmọ 20 ọdún, iṣẹ́ láabi tóun ń ṣe ni pé ibi tíjọba kó àwọn katapila sí, àwọn lọ gba mọ́tò ńlá, wọ́n á tú ẹ́ńjìnì ẹ̀, wọ́n á máa kó sínú ẹ̀, wọ́n á jí lọ, wọ́n á lọ máa tà á. Ọ̀gbẹ́ni Saliu Nureni, ohun tí à ń fojú rẹ̀ léde fún ni pé ó hu ìwà afipá jí ohun olóhun láàrin ìgboro, ó dẹ̀ dáná sun àwọn ilé tí ò nílò lára àwọn ẹrù tó jí. Ọládèjì Ahmed, ibi tí òun ti lọ jẹ́ alternator ní ọwọ́ ṣìkún Àmọ̀tẹ́kùn ti mú ní Ìgòbà Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀. Aláròyé máa